èyí tí ò ṣe òun ni mo like gan, you understand, èmi like ẹ ara gbígbà àdúrà ni ọlọ Jésù máa bá ṣe ẹ lọ o, má dáwọ́ dúró o ọlọ máa bá ṣe ẹ lọ o, máa bá ṣe ẹ lọ gbogbo ẹnikẹ́ni tó ní mi lára, tó ní ayé mi lára, tó ní ayé ọmọ mi lára, torí mo fẹ́ gbọ́ra ayé mi gbà tó jẹ́ mi ò gbọ́dọ̀ sùn, mi ò gbọ́dọ̀ wo, mi ò gbọ́dọ̀ ya fọ́tò, mi ò gbọ́dọ̀ post fọ́tò mi náà máa ṣàkiri orí social media àti fọ́tò àwọn olólùfẹ́ mi. Ọlọ́run lọ́jọ́ èmi jọ̀ọ́ torí ọlá ńlá ẹ̀ má bá mi wòsàn, jẹ́ kó bó ṣe wà yẹn túbọ̀ bá máa bá ṣe ẹ lọ, ara ẹ̀ má jẹ́ kó rántí ìgbà kan, kó gbọ́dọ̀ padà sí ìgbà kan bó ṣe ń ṣe yẹn ló dá. Èmi láìkí ẹ̀ bẹ́ẹ̀, àdúrà mi báyìí ká àdúrà mi lọ lásán, iye ò gbọ́dọ̀ sọ, jẹ́ kó bó ṣe ń ṣe yìí ló dá, eléyìí ló dá jù. Wọ́n bá fi ṣẹ̀sìn ayérayé lọ. Jésù Olúwa wa àrùn ẹyẹ èèyàn kéré o, bọ́dá àdìsá ti gba sátífíkẹ́ẹ̀tì lé ní, ọkọ mi ti gba sátífíkẹ́ẹ̀tì ní lásù, gba sátífíkẹ́ẹ̀tì ẹ̀ lé ní. Ṣé wọ́n gba dọ́kítọ́rẹ́tì? Gba dọ́kítọ́rẹ́tì, ọkọ mi gba dọ́kítọ́rẹ́tì ó kàwé, abọ́kọ́ tiẹ̀ kàwé, ṣọ́kọ ẹ̀ kàwé, ọkọ ẹ̀ ò kàwé. Èmi àti ẹlẹ́bù kan náà dẹ̀ ládẹjọ́ wa. Ọkọ tèmi kàwé, ọkọ mi is also a socialite, gẹ́gẹ́ tí ẹ ò ṣe socialite tó bá máa sùn lóde ló máa gbé àtẹ̀lé abẹ́ gbé báàgì dání, handbáàgì. Ayé kọ́ o, onítíátà kọ́ o, onílẹ̀ kọ́ o, ẹbí kọ́ o, ọ̀rẹ́ kọ́ o, gbogbo godmother kọ́ o. Gbogbo èèyàn ló kọ ẹ̀ ní àárọ̀ ìdíkò ní ìdíkè gba sátífíkẹ́ẹ̀tì ó hàn gbangba pé ọkọ mi gba sátífíkẹ́ẹ̀tì, àní wọ́n ṣòwò gbogbo ẹ̀ lọ ṣòwò ní tẹlifíṣàn ẹ̀rẹ̀ pé mo rà tèmi yẹn, fìlà mi yẹn ẹ mọ fìlà yẹn ó facilitate ìbàjẹ́. Èmi náà wá ń ṣe báyìí gbogbo èèyàn ló gbogbo ẹ̀nà gbé mi, kò sẹ́ni wà bẹ́ẹ̀ tí ò rí mi, ó ṣe ní rí mi. Èmi ìyàwó dọ̀kí olóye dókítà lọ́kọ mi, Peace and Security Studies, PhD in Peace and Security Studies. Ọkọ tí yóò kàwé, ọkọ tèmi kàwé, èmi àti dẹ́bù kan náà lájọ wà, torí àwọn sẹ́ńtẹ̀sì mi máa kọ ó lè kọ́, níbo ló lọ yunifásitì, níbo ló ti sáàfù, bring out your certificate. Ó lọ yunifásitì, tó bá lọ yunifásitì tó bá ó lè rẹ̀ ro bọ̀ drop out ní ẹ́, drop out ní ẹ́, ó ṣe tán school, ó ṣe tán. I will continue to say it, ó ṣe tán. Ọkọ mi kàwé, ó kàwé, ó parí, ó ṣe tán school, ó dẹ̀ gba exemption letter. Wọ́n máa ń fún yàn ní exemption letter pé gbogbo ẹ̀ ló yé mi, mo ṣáà máa ń rí gbogbo ẹ̀ tó bá ń ṣe. Ó gba exemption letter torí ọjọ́ orí ẹ̀ kò lè serve. Ìwọ fún àwa ní exemption letter tó gba school, ó gba exemption letter torí yé àyẹn tó lọ yunifásitì yẹn, ó yẹ kó o lè lọ serve, kí gbogbo èèyàn rí i pé o lọ yunifásitì o dẹ̀ serve nílùú báyìí, o serve.
gbolo ti sáàfù gbolo ti sáàfù Obanla Ghana ló bẹ́ẹ̀ sọ̀rọ̀ ọmọ ọ̀dọ̀ àwọn Yíbò tó ń káṣẹ lé lórí ilé àgbọ̀n tí kúyọ̀ létí gọ́tà Obanla ní òwò tí ò láṣọ lára àwọn òkú bẹ́ẹ̀ jiyàn ọmọ takanra kan ọ̀pá kan ọ̀pá kan wà méjì fọ́sẹ̀ gbogbo ẹ̀ náà ni all join shop 1 shop 2 shop 3 àárín kankan ẹnu lásán ni bí ìtajà kàrà wọ́n bẹ̀rẹ̀ sí kó gbogbo pàǹtí ayérayé kiri àwọn aṣọ 1935 tó bá ti rọ̀pà márùn tó ti gé kù àwọn ọmọ agé àti gbé sẹ́gbẹ̀ẹ́ báyìí pákájà lẹ́bù la wà orí ẹyọ kan yẹn gbogbo Nàìjíríà ló máa bú a máa na analyse gbogbo àwọn ọmọ ológun àwọn ọmọ tó ti rógo tí wọ́n lò tó gbé wọn wà glaring tari pé wọ́n rí lò wọ́n lò lọ́wọ́lọ́wọ́ báyìí tí gbogbo ògo wọn tuntun kírú ẹ máa búrú ọmọ pẹ́lá yẹn kó máa bú pẹ́lá kó máa bú wọn family pẹ́lá nonsense kó máa bá àwọn èèyàn káàkiri gbogbo èèyàn ló ń bú gbogbo èèyàn ló ń bú ẹ ti ẹ̀ dúró ṣé máa nù tán mú gbà yẹn máa pídó fà bàbá Ìjẹ̀bú àbúrò bàbá Ìjẹ̀ṣà ṣé wọ́n ti ṣe wedding kó mọ́ mọ́ bàbá Ìjẹ̀ṣà mi ìlú àbíkínú bàbá Ìjẹ̀ṣà náà ni ṣé ó ti ṣe kó mọ́ ó lọ bí kó mọ́ yẹn ni bó ṣe ò kó máa lọ bẹ yẹn ó máa lọ bí kó mọ́ yẹn ó mọ̀ pé ẹlẹ́pọ̀n ti rí ni ẹ máa débẹ̀ nílé búkú onídòkúdò justice ni wọ́n fi ń ṣe gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ló yé wa ẹ ti pàṣẹ tí wọ́n dán à ń retí ara àfẹ́ wo bí gbogbo ẹ̀ ṣe rí má lo mékọ̀pù onípòtì ẹ̀gẹ́rẹ́ wọ́n máa jáde ní ìsìn wà á ti lọ wá mékọ̀pù oní mékọ̀pù lẹ́ni lọ wá mékọ̀pù lẹ̀ torí sì mọ̀ pé ní ti mékọ̀pù ti bí yẹn fáwọn ló ń gbọ́ kó o dẹ̀ rán style kó o rán style kó o yẹ kó o aṣọ bora bí ìtatọ̀ ilé àbí bí àwọn èèyàn lẹ́jà tútù tó lòdì mékọ̀pù yẹn ó burúkú jù ojú ọkọ wa lè bí ìgbà tó fokùn wọ débẹ̀ ni àwọn méjì náà fi jókòó báyìí ọ̀rẹ́ rẹ̀ síra wọn ọ̀rẹ́ rẹ̀ síra wọn ẹyẹ èèyàn mi èmi ní kẹ́ máa wò tí màá ti dárúkọ èèyàn báyìí ẹ mọ̀ pa àdá kinní kan ẹ mọ̀ nǹkan sí kinní kan ọ̀rọ̀ wọn yé mi ó yẹ kó yé wọ́n ti délé rì ó rìn ìbọn ni kò ìjà yín jẹ tó bá ti rìn ibi ìbàdàn la máa wà wàhálà ó máa tó já yín jẹ ṣé bí wọ́n ni ó máa tó já igẹ gbọ̀nrún èyí tó ẹ máa fúnra yín jẹ bíi lọ́lọ́wọ́ gidi gbọ̀nrún ni gbogbo packaging gbogbo kìrì tẹ̀ ń ṣe fún wa yẹn ẹ ṣe rán pàṣẹ ẹ ni ẹ ń pàṣẹ ẹ ni ẹ máa tó fúnra yín jẹ lóní gbọ̀nrọ̀gbọ̀n lóní gbọ̀nrọ̀gbọ̀n lẹ máa fúnra yín jẹ àbí bíbá ẹ láwà àbí ilé ayé táwa yìí kọ́ àbórí social media táwa yìí kọ́ ibi là wà ẹ máa fúnra yín jẹ lóní gbọ̀nrọ̀gbọ̀n ẹ̀yin èèyàn máa wo ríǹkì tèmi yìí o òrùka tẹ̀ ń wo yìí kò wọ́n jù eléyìí ni wedding ring mi tó jẹ́ góòdì eléyìí tẹ̀ ń wo yìí kò wọ́n rárá 20,000 ni ẹ mọ̀ ríǹgì mi yìí náà òun làwọn fi ń gba rúdè yẹn náà fi ń rúdè ẹ̀ fún yín ẹ má dá wọn lóhùn kò sí nǹkan kan ẹ má jẹ́ kí èèyàn kankan máa fún yín ní bóbò kan bí kò sí ohun tó ń bóbò kan ni China level ni. Eskini nìyẹn ẹ ṣáàrí pọ́n múná lọ bíbẹ̀ ṣé mo sáré dìde báà ṣe máa wà láwọ̀ níbi àwọn èèyàn kún wá ṣọ́ọ̀bù ṣé mo kàtíkè
ní ìjẹ́ káàtìkè báyìí pé mo fẹ́ ṣe kínní báyìí máa ń ṣe màá ní kẹ̀tàn gbóná bíbá kí mo fẹ́ tàn gbóná fún ká lè kèsì mo fẹ́ fi ṣe kò sẹ́ni táwọn àrùn ṣe kínní fún ibi ṣọlá pé how are you àwọn orúkọ mi ìfẹ́ máa pa àwọn orúkọ orú àwọn eléyìí ṣọlá pé sì dààmú láwọn èèyàn mi ètò gidi tó ń ṣọlá pé orúkọ wèrè burúkú orúkọ wèrè tẹ́tò sí i eléyìí ò ṣe orúkọ gidi eléyìí ò ṣe máa bá tó ẹni tó wà lórí profile yẹn mi ò fẹ́ máa dárúkọ àwọn orúkọ rádaràda ìdíbà ẹ̀ ní burúkú wọn ò bíire kó dẹ́kù lọ sẹ́kọ̀ọ́ I want to share something lọ sẹ́kọ̀ọ́ I want to share something má bàa pé èmi dé police station yìí ti báyìí báyìí olójúwò òkú ó ti mọ́ ọ lára fọmúrọ kí ni wọ́n fò lè ṣe láyé tí mo wá kí ni wọ́n fò lè ṣe láyé tí mo wá ayé tí mo wá kàkà kí n jalè máa kúkú dẹrù irú ìsìnkú lọ ṣe ń ṣáínà yìí kí ni wọ́n fò lè ṣe láyé tí mo wá bẹ́ẹ̀ ni rójà lè bá lọ́lá láyé bẹ́ẹ̀ ni tó jalè bá lọ́lá láyé bó lọ́lá láyé kò lè rọrùn wọ̀ kò lè rọrùn wọ̀ bó bá kú ó gbé bẹ́ẹ̀ ni tó jalè bá lọ́lá láyé olúwa má fò lè ṣe ọmọ tí mo bí olúwa má fò lè ṣẹgbẹ́ tí mo ní ẹgbẹ́ tí mo ní kàkà kó jalè wọn á kúkú tọrọ olúwa má fò lè ṣẹgbẹ́ tí mo ní olúwa má fò lè ṣẹgbẹ́ tí mo ní olúwa má fò lè ṣẹgbẹ́ tí mo ní ẹgbẹ́ tí mo ní kàkà kájalè á lọ ṣáínà á lọ máa ṣọmọ ọ̀dọ̀ ṣáínì olúwa má fò lè ṣẹgbẹ́ tí. ọ̀rọ̀ ṣé ẹ mọ orin yẹn skul ṣé ẹ mọ orin yẹn skul. sórí yẹn orin yẹn wà òkè dáa orin yẹn wà ó wà lórí íńtánẹ́ẹ̀tì náà orin yẹn wà lórí íńtánẹ́ẹ̀tì ojú odò ojú odò èmi pípù a ní kó máa lọ lẹ má dárúkọ mi kí ládé lọ gbé fọ́tò mi kí ládé máa fi fọ́tò mi wọn àwọn èèyàn kí ni tèmi àti ẹ ṣe jẹ́ ṣé ìwọ gradation gown tèmi wọ yẹn lásù náà ti ràn fọ́kọ mi lásù he paid to make that gradation gown my husband paid to make it it's not borrowed. It's not borrowed. He paid. Ẹ mọ̀ pé àwọn kan wọ́n máa borrow. But my husband paid. He said dia eléyìí tí wọ́n bá dàgbà gan-an àwọn míì tó bá dàgbà wọ́n máa fi ń sin wọn náà. Fún mi ní charger kí ni power bank fast ó ti fẹ́ kú. You know, my husband paid. He paid to make that gown. Èèyàn tún tí wọ́n bá dàgbà
tó lọ bí tágbà rẹ̀ wọ́n máa fi ń sìyàn yẹnẹsàn for you to know àwọn tó ń gba doctorate tí wọ́n kàwé wọ́n gba oyè gidi ni kí wá lókun ẹ̀ aṣọ ọkọ mi ni mo wọ̀ aṣọ ẹ̀ ni mo wọ̀ mo lè fi demonstrate ẹ̀yin tẹ́ ẹ máa ń bọ̀rọ̀ pó báyìí ṣe máa ń rí inú ẹ̀rì ẹ máa rò pé dúró rí ẹ̀ dúró rí bẹ́ẹ̀ ṣe rí inú ẹ̀rì torí ẹ̀ bọ̀rọ̀ pó ni mo fi ń sún àwọn tó máa ń bọ̀rọ̀ pó. ó wá gbé fọ́tò mi ó wá analyze kọ́ fọ́tò kankan kí ni tiẹ̀ pẹ̀lú tèmi kí n tiẹ̀ ìjọ olórí mi kémi post fọ́tò ẹ̀ àbí mo post ẹ̀ sórí page mi tí n bá ṣe mistake rí memory tó anything memory máa mọ̀ inú kí n delete ẹ̀ tàbí kí n mọ̀ private kí n kàn fi sínú private get only me tó ìmọ̀ ọ̀pọ̀rọ̀ máa kọ àwọn fídíò yẹn ní ọjọ́ kan máa keep ẹ̀ mo ń keep wọn ní wọ́n wà lórí archive mo tọ́jú wọn ní mo tọ́jú wọn ní èmi máa ń hide ẹ̀ ní máa wá fi sí only me kò ní wá sí public ni torí ọjọ́ tí n bá máa wá kí n lè rí ilé olórí èmi kémi gbé ẹ sórí péjì mi máa gbé ọlọ́run máa jẹ́ Jésù mi ò ní jẹ́ èmi ò jẹ́ gbé ẹ ní ìtí ẹ̀ jẹ́ gbé ẹ sórí péjì mi ìyẹn ló máa fi mọ the kind of person tèmi jẹ́ tí n bá máa bá ẹ pò mi máa bá ẹ pò ní mi ní bẹ́ẹ̀ ṣe gbé kíní ẹ síwájú mi ìfẹ́ rí ojú ẹ lórí péjì mi kò sí ohun tí mo lè fi ó sọ ohun tó dáa kò sí ohun tí mo lè fi ṣe àkàwé irú ẹ̀kọ́ láyé ọlọ́run má jẹ́ rí ohun tó máa dé bá mi tó máa dórí péjì mi láti bó síbo péjì mi yẹn máa ń ṣàkọgan lórí ẹ̀ ó lójú àwọn tí mo lè post orí péjì mi regardless of who you are mi ní post ẹ péjì mi yẹn ó jọ mí lójú gan gbogbo àwọn péjì sí ní ẹ ó jọ mí lójú àwọn péjì sẹ́mi mo bẹ̀rẹ̀ Facebook gbogbo nǹkan tí mò ń lò ni mò ń lò. Nonsense. Fẹlá pé kí n play wicked èmi ò tẹ́ ẹ bá mọ ohun tó wà wájú mi ẹ̀yin èèyàn wà rajà o ẹ ṣáà ti rí gbogbo àwọn nǹkan tí mo post ó ti wà tẹ́ ẹ bá fẹ́ ra hot plate tó fi ń dáná yẹn double 70,000 single 30,000 èyí tó máa ń fi single tó máa ń fi kinní sí yẹn tó máa ń fi tó máa ń pàṣẹ pipe sí tó dàbí tó máa ń fi ìlú pẹ̀lú cylinder single yẹn 13.5 mo ní tébù AC ẹ máa gbé sórí tébù báyìí ó máa fẹ́ sí fẹ́fẹ́fẹ́fẹ́fẹ́ mo ń bọ̀ ẹ̀yẹ́ kí n wá àwọn price yẹn mi mọ̀ sọ́ọ́ ṣe máa kọ́ síbẹ̀ o èmi ò máa ráyè gbogbo èmi bí sì ju gbogbo yẹn lọ ta ló ráyè sí ẹ irú ẹ̀ la wá ń wú sẹ́rù tí ẹ la wá ń wú àwọn èèyàn kò sẹ́ni ráyè tí ẹ yẹn mọ́ ìwọ ẹ̀yìn ló wà àwọn òfin ògiri jàǹbí achievement ẹ̀ làwọn a máa ń bira wa léèrè kí ló achieve ok kí ni mò ń sọ ele ni mò ń sọ ká máa ń pàṣẹ nísìn ṣẹ́ẹ̀tì rí dáadáa ele ni mò ń sọ mo fẹ́ wo kíní ìyẹn ni mò ń sọ fún yín cotton wà cotton tó ti rán tán tó ti ní ihò kíní yẹn o cotton 10,000 cotton is 10,000 8,000 cotton tó ti rán